àmọ́ ńgbà tó di pé ó fẹ́ wúmà yìí wàhálà sáǹdé lọ́tún ló sì bí ìjà bí kíní kan bíi pé kíní kan sáà mọ̀ ṣe ńgbò wá di ní ó sá ilé bàbá yẹn tí mo bá bọ́ pẹ̀ tí mo ilé bàbá tí mò ń gbé gbòyà ó sàdí kí n wálé síta mo lọ wálé síta bí ilé karùn-ún sílé bàbá ọkọ mi òun ló gbalé fún wúmà yẹn sí bó bá sì tún ti rẹ̀ mí tó rẹ̀ mí ìgbà míì kò ní tiẹ̀ náà ní èmi kò ní ṣe bí n pé òun rí mi àwọn ọmọ sì ti bá sọ̀rọ̀ àwọn aládùúgbò náà nígbà tí yusuf yẹn wá wọ́n ti bá sọ̀rọ̀ dáadáa ńgbà yẹn kálukú ń bá sọ̀rọ̀ wọn á ní kó gbọ́ wọn ni kò gbọ́ gbogbo tí kálukú yẹn ń sọ títí gbà tó dé rẹ̀ mí lẹ́yìn ìgbà ó tún wá ń sọ fáwọn ọmọ mi wípé ká má ẹ̀fà sọ̀rọ̀ mi níwájú òun mọ́ nígbèsí ayérayé ó dẹ̀ sọ fún bàbá láńlọ́ọ̀dù tó gbalé fún mi lọ́rọ̀ December lówó yẹn tí owó lé ti díù ó wá sọ fún bàbá yẹn pé òun ò ní nǹkan kan tó ń fẹ́ ṣe lórí mi mọ́ tí bàbá yẹn wá náà sọ fún pé ara ìyá yóò yá ọ sọ pé kò sí ní tó kàn o ibi tó bá wù ní kó mórí lé tí ọba ti rówó lé san ẹ lé ibi ọba wù ní kí ó lọ mọ gbé. ọ̀rọ̀ tún di bó lọ yá mi o ẹ̀yin èèyàn láàrin obìnrin méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ń sàsíra wọn nítorí ọkùnrin kan kí lóhun tó dé kí ló ṣẹlẹ̀ kí ló fà á àní ẹ súnmọ́ bísẹ̀ ẹ bá wọn nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan kẹ tún wá fetí gbéyàwó ọ̀rọ̀ torí nǹkan dé báyìí o nígbà táwọn obìnrin méjì wá bẹ̀ sí ń sàsíra wọn nítorí ọkọ ẹ wò ẹni tó jẹ́ tàwa Adépẹ́jú òun gangan ló ké gbàjarè wá sọ́dọ̀ Alhaji Dr. Oriyomi Hamzat pé wọ́n dákun kán dábọ̀ kán gba òun o wípé òun lòun lọ́kọ o bẹ́ẹ̀ sì lòun ti bímọ 4 fún ọkọ yìí kó tó di pé ọkọ òun tún gbóbìnrin míì wálé lọ́sàn-án kan òru kan ṣé wọ́n róbìnrin tọkọ tí wọ́n gbé wálé yìí ó ti bímọ 2 fọkùnrin mi o àtọ ọmọ méjèèjì gbogbo ẹ̀ ló tún kó wálé ẹ̀yin èèyàn ọ̀rọ̀ di bò lọ yá mi ó di wọ́wọ́wọ́ ẹ dẹ́kun ọ̀dàbọ̀ ẹ súnmọ́ bí o kẹ́ máa like fídíò yìí kẹ́ máa comment kẹ́ sì máa pín káàkiri torí pé kíni ọgbọ́n tó pọ̀ wà nínú fọ́nrán eléyìí tẹ́ nílò láti kọ́ onírúurú nǹkan ní í ṣẹlẹ̀ nínú ayé lónìí báyìí ó wá ní màmá yẹn ìyá wúrà ẹ̀yẹn obìnrin tó ẹ̀ṣẹ̀ wọlé ó wá bẹ̀rẹ̀ sí ń sàsóhun tó fi di pé òun bẹ̀rẹ̀ sí ń ṣe àìsàn tóun tún ń pọ ẹ̀jẹ̀ lẹ́nu nǹkan dé o kí lóhun tí wọ́n jọ dàpọ̀ gbogbo ẹ̀ pátápátá lẹ́ ó jọ gbọ́ nínú fọ́nrán eléyìí tí mo mú wáyé láì dé ìnà pẹ́nu ó yá ẹ̀ ń sọ níbẹ̀. ẹ káalẹ́ mà. ẹ káalẹ́ sà. yes ma. ẹ rà sà. ẹ rọra mà. mo mú wọn. àkọ́kọ́ kí ló ṣe yín. ó rẹ̀ mí ọjọ́ ọkọ mi ni mo mú wá. ẹjọ́ ọkọ yín. bẹ́ẹ̀ni àtìyàwó tó fẹ́. ẹjọ́ ọkọ yín àtìyàwó rẹ̀. bẹ́ẹ̀ni fọ́ọ̀mù tí mo kọ́ gbàǹjọ́ sí lélẹ̀ ìgbà tá a dẹ̀ wá sí mi ò fẹ́ kí ó dé orí afẹ́fẹ́ tẹ́lẹ̀ nínú ọdún tó lọ ní oṣù kọkànlá ẹ ti kọ́kọ́ wá ṣé mo lè dákọ mi ẹ dákọ yín. orúkọ mi ni Táwà Adépẹ́jú. láti bo. mo wá láti Apẹtẹ. Apẹtẹ. ẹ̀yin fi fọ́ọ̀mù lẹ̀ ẹ máa sọ̀rọ̀ yín lọ ni. mo wá láti Apẹtẹ. Apẹtẹ. ìgbà tí mo kọ́ wá nínú oṣù kọkànlá ọdún tó lọ ni mo mẹ́jọ ọkọ mi àtìyàwó tó fẹ́ mo mú wá bíbáyìí mo wá ní mi fẹ́ kó dórí afẹ́fẹ́ wọ́n dẹ̀ pé nọ́mbà rẹ̀ lórí fóònù ó wá àjọsìn níbi àbí aṣọ yẹn à ń sọ̀rọ̀ lọ èmi kọ́ rojọ́ ti tèmi ìgbà tó wáyò náà wá rojọ́ ibi tó dẹ̀ ti parọ́ mọ́ mi mo já ní ibẹ̀ bó ṣe bínú nìyẹn níjọ́ yẹn ó kàn dìde ni ó bá ní kí wúmà yẹn náà ká lọ bó ṣe wọ ìyàwó tó fẹ́ yẹn bó ṣe ní kó ká lọ nìyẹn bó ṣe jú mi báyìí iná fi wọ mọ́tò ní títì tán fi lọ sí ibi ilé lẹ́yìn ìgbà yẹn ló rẹ̀ mí láti December 10 lára mi ò ti yá mi lè ṣe ní January ni àǹtí mi ní kí n máa bọ̀ wá dó àwọn àti January mo ti wà lọ́dọ̀ àǹtí mi mọ́ níyà ní àti January dìsín kò béèrè mi dìsín ẹ̀wọ̀n àtìyàwó yẹn náà mo mú wá ọkọ rẹ̀ Taofiki lóko rẹ̀ ọmọ baálẹ̀ Lákòótó àkọ́bí baálẹ̀ Lákòótó ọkọ mi ní ìbímọ bòmí ó náà mo bímọ fún. ọmọ mẹ́rin lẹ bí. ọmọ 4 mo bí fún ọmọ 4 ó ní mo bí fún kò dẹ̀ béèrè mi látìgbà yẹn òun àti wúmà yẹn náà mo mú ẹjọ́ wọn wá bí. ṣé àìbéèrè yín lẹ fi mẹ́jọ wọn náà àìbéèrè mi kọ́ ó láwọn kankan tí ń bẹ lábẹ́nú tó ti yé yín ó láwọn kankan tí ń bẹ lábẹ́nú. kí làwọn nǹkan ọ̀hún. ìgbà tó di wípé èmi ò sọ pé ó ṣe fẹ́ yàwó torí bí mo ṣe wà èmi sọmọ ẹsẹ̀ kan ládẹjà bàbá mi ló ní ìyá mi ló rogún èmi náà ní ọba kan mo lọ ọmọ bàbá tó pọ̀ dáadáa tó náà mọ̀ ìyá mi sì yálé pátápátá àmọ́ ńgbà tó di pé ó fẹ́ wúmà yìí
wàhálà sáǹdé lọ́tún ló sì bí ìjà bí kíníkan bí pé kíníkan sámọ̀ ṣe ńgbò wá di ní ó sá ilé bàbá yẹn tí mo bá bọ́kọ̀ ẹ̀ tí mo ilé bàbá tí mò ń gbé gbòyà ó sáàdì kí n wálé síta mo lọ wálé síta bí ilé karùn-ún sílé bàbá ọkọ mi òun ló gbalé fún wúmà yẹn sí. bó bá sì tún ti rẹ̀ mí tó rẹ̀ mí ìgbà míì kò ní tiẹ̀ náà ní èmi kò ní ṣe bí n pé òun rí mi. àwọn ọmọ sì ti bá sọ̀rọ̀ àwọn aládùúgbò náà nígbà tí rísìn yẹn wá wọ́n ti bá sọ̀rọ̀ dáadáa ńgbà yẹn kálukú ń bá sọ̀rọ̀ wọn á ní kó gbọ́ wọn ní kò gbọ́ gbogbo tí kálukú yẹn ń sọ títí gbà tó dé rẹ̀ mí lẹ́yìn ìgbà ó tún wá ń sọ fáwọn ọmọ mi wípé ká má ẹ̀fà sọ̀rọ̀ mi níwájú òun mọ́ nígbèsí ayérayé ó dẹ̀ sọ fún bàbá láńlọ́ọ̀dù tó gbalé fún mi lọ́rẹ̀ December lówó yẹn tí owó lé ti díù ó wá sọ fún bàbá yẹn pé òun ò ní nǹkan kan tó ń fẹ́ ṣe lórí mi mọ́ tí bàbá yẹn wá náà sọ fún pé ara ìyá yóò yá wọ́n sọ pé kò sí ní tó kàn o ibi tó bá wù ní kó mórí lé tí ó bá ti rówó lé san ẹ lé ibi ó bá wù ní kí ó lọ mọ́ gbé. kí lẹ ṣe fún wọn. mi ì ṣe nǹkan kan fún bí kájà kí nǹkan kan wáyé láàrin mi àti ẹ̀kájà náà ni táwọn sì ti sọ àwọn yẹn náà dẹ̀ sọ wípé àwọn ti wí pé dádì àwọn ò gbọ́ ṣé ẹ̀ ń tàn bá sọ̀rọ̀ tí ó gbọ́ àwọn tó jẹ́ bí àáfàá kan tí mo lọ bá ń gbà yẹn àwọn náà ń pè sákìyèsí pé téèyàn bá tiẹ̀ fẹ́ yàwó méjì kì í ṣe pé kéèyàn máa fìyà jẹ kan ara mi ò dẹ̀ yá mi ò gbádùn. àwọn ẹbí yín kọ́. ọ̀dọ̀ àǹtí mi kan náà ni mo wà wọn ni wọ́n ń tọ́jú mi láti January ọ̀dọ̀ wọn mo wà títí dìsìn báyìí ọ̀dọ̀ wọn mo wà. àkọ́bí yín tọ́mọ ọdún mélòó. àkọ́bí mi ti lé 30. 30. èmi gan ti àti mari ní ìsìnkì ṣé mọ̀ràn 30 bóyá bíi 90 kíní ni mo mari 1994. 1994. bẹ́ẹ̀ni nbí èèyàn sì bá yàn gbìyànjú dé mo gbìyànjú fún tí ò bá ní nǹkan kan èmi tí mò ń forí jágbó káàkiri tó bá pẹ́ nǹkan kò mú mi ò ní wá Ságídígbò mi ò tiẹ̀ ní sọ anything torí màá wò pé mo lé egun tí mo lè fi ṣiṣẹ́ àmọ́ bígbà téèyàn fẹ́ yànyàn jẹ téèyàn fẹ́ fìyà jẹyàn lélẹ̀ nílé bàbá ọkọ mi ní ń gbé torí tèmi àtàwọn ọmọ mi káwọn ọmọ mi ọmọ bá nǹkan kan má bàa mọ ibi tó ń gbé àbúrò rẹ̀ tó jóbin ìyá blessing ó ń tepo lọ́jọ́ ó ń tepo mọ́ níyà ni ló lọ́ọ́ bá wọn gbalé sólóso oko wọ́n fi jóye níjọ́ sátidé tọ́lọ̀ ìlọ́kọ̀ mi lábà alákòótó bàbá rẹ̀ ní Ràìmí Adépéjú. kí lè wá fẹ́ báyìí. èyí tí mo fẹ́ náà ni ká ẹ bá mi pọn méjèèjì wá àwọn nǹkan tó ń bẹ láàrin mi àti ẹ ká sọ lórí ká sọ ń bí báyìí. ṣé ẹ tí ì sọ báyìí. mi ì tí ì sọ òǹgbà tó bá dé tó jókòó àwọn nǹkan kan bẹ tí èsì pé mo sọ ojú ẹ ní o kó má di pé àbí ọ̀n parọ́ ọmọ mi ní. ẹ tí fẹ́ sọ. ìgbà tó bá tẹ́ mo lè sọ báyìí. ẹ já mọ tí ń bẹ kẹ́ni bá mi pè ní kó wá sí bí báyìí. ẹ tó bá gbọ́ ohun tí ń bẹ láàrin tó bá yẹ pé n tó kí wọ́n wá nígbà tá àti àwa gan tí ìmọ̀ ń tẹ́ sọ pé ń bẹ láàrin yìí ẹ já gbọ́. ok ìgbà tí láti ilẹ̀ sá tí ò bá ti sí nǹkan kan mo máa ń lọ tí ò lówó lọ tí ò sí nǹkan kan èmi náà máa lè kó máa lọ ṣiṣẹ́ máa sá máa já káàkiri pé kò fi ṣe àìmọye nǹkan míì tí mo ṣe fún gẹ́gẹ́ bí ọkọ ìgbà tó wá dì sí gẹ́gẹ́ bí ìyàwó tí mo ń ṣe fóun tí ò sí nǹkan kan tí ò ṣiṣẹ́ tí ò sí nǹkan kan ìgbà tó dì sí ó lè mi lógun ayé òun láìmọye ọdún ń èèyàn àlè o ń lọ́kọ méjì òṣìṣì ló fẹ́ mi o bọ́ìsì lèmi náà ló fẹ́ mi bọ́ìsì mo fẹ́ so ti yé yín ìgbà tó wá tún di ìjọ wo ń bẹ̀ yẹn òun àtọmọ mi first born mi sọ̀rọ̀ gbogbo tí wọ́n jọ sọ lọ́mọ yẹn rìkọ́ọ̀dù lẹ́ pàtà ọmọ yẹn wá mú wọ́dún àǹtí mi ó wá play kínní yẹn làǹtí mi ń pè bàbá Alábísí látọdún mélòó sọdún mélòó ní gbogbo tó tiẹ̀ sọ ń bẹ̀ gan káyọ̀ pé mo ní fóònù lánìí màá rìkọ́ọ̀dù màá ní kó ṣe sórí fóònù mi àmọ́ small phone ni mò ń lò ìyàwó tó sì fẹ́ níjọ́ tèmi àti ẹ̀já olóhùn ọ̀fàyè hàn mí gbogbo èèyàn ní sí ìròyìn ẹ̀kọ́ olóògùn ní pẹ́sẹ̀ rẹ̀ gùn ìgbà tí ṣọ́ọ̀ṣì kérúbù mò ń lọ ẹ̀ẹ̀mejì wọ́n jíṣẹ́ rẹ̀ fún mi ní ṣọ́ọ̀ṣì tí ẹlẹ́mi lọ tọ́ ló ti ṣiṣẹ́ kórìíra sínú mi ni tí n bá sọ tọ́ ọkọ àtìyàwó tó bímọ tí n bímọ bò ń bá lọ́rọ̀ wà yóò gbòjú òkè gangan ni kò tiẹ̀ fẹ́ gbọ́ mi rárá kì í fẹ́ gbọ́ mi rárá. bí tí mo bí wà dànù bíi kí wúmà yẹn rojọ́ mi fún un kógun ó dénú ilé láàrin oṣù kan ní nísinmi bí ìgbà téèyàn wà nù ó fún búrẹ́dì nígbà mo gbélé bàbá rẹ̀ ẹnu ìgbà tí mo dọ́dọ̀ àǹtí mi ni mo tún lẹ́wọ̀n létí yìí lè rìn tí n bá rìn láti bí sí tanisìn níbẹ̀ yẹn màá mọ̀ bẹ̀rẹ̀ rìn ni. gbọ́dọ̀ ti bẹ̀rẹ̀ sickness. January tó December 10 òun ni mo ti lọ nìyí tí mo mi ló ti ń ṣe mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà nínú ọdún tó lọ náà mo ṣíìkì nínú 2025 mo ṣíìkì àmọ́gbà tí mo nọ́ọ̀sì ti tọ́jú mi àmẹ́yì yìí mo ti pẹ́ ń bẹ́ẹ̀
níjọ́ tá a jà tó wúmà yẹn jà ó fẹ́ jọ́ mi sùn mí ìṣẹ́ abájà ló bá lóun wọ́n fàyè rìn mí ìyá wúrà ìyá mọ̀gídì àkọ́bí tó bí ó ti wá ìyá mọ̀gídì ló ń jẹ́ èyí tó bí kàn ní wúrà kèsì tí ìbí nǹkan kan fọ́kọ mi wàhálà ni ọmọ wa sọ pé ní kémi máa rẹ̀fà pé mọ́ láéláé bàbá láńlọ́ọ̀dù sì pè mí ń jẹta wọ́n ní wá kẹ́rù mi owó ti dí láti December ìyá bàbá yẹn ní lóṣù yìí náà fún mi mọ́ báwọn ń pe ọkọ mi pé nọ́mbà rẹ̀ ọ̀ lọ ó sì lóun wọ́n yọjú sí òun kò yọjú sóun bàbá ní kò yọjú sáwọn mo ní èmi ń gbọ́ kò ní gbé nọ́mbà mi tí n bá pè ní ọmọ ṣẹ́ fún mi á lóun ti ní kó mọ́ kémi mọ́ pé nọ́mbà àwọn ọmọ ń gbèsè ayérayé tèmi ó sì tó pe fọ́ọ̀sì wọn mi pé sọ fún ìyá rẹ̀ mo ní ò gbọ́dọ̀ pè mí mọ́ ìsìfẹ́ rí sákàánì mi ọ̀rọ̀ ayé rẹ̀ òde kan bàbá ti pè mí ń jẹta ní ìsìn pé kí n bọ́ à ń sọ fún un mo ní mi lè pé mo dẹ̀ pọ́ mọ́ mi pé bá ń sọ fún dádì ẹ̀ pé bàbá ti pé o ìparí oṣù yìí ni àwọn fún mi ní ilé dá o kí n wá kẹrù mi kò sì síbi èmi ọ̀kẹ́rù sí mo sì tó fẹ́ gbalé ọmọ wa sọ pé bàbá yẹn wá náà sọ pé tóun bá ti wá bí ìnáwó ní Lákòótó òun ó wà bàbá ní kò yọjú sí àwọn kó tó sùn ìbá ti parí kí n wá kíní ni bàbá yẹn fún wa ìwé kóòtù láti January. ok mama ṣé n tí ó tún wà láàrin ṣó ti kò ó ti tán àbó sì tún kù. kèétán kèétán. ìgbà kan báyìí láti ìgbà tó ti fẹ́ wúmà yẹn kò bá mi ṣàṣepọ̀ níjọ́ tí wọ́n wá ń ṣe ìnáwó ọmọ ẹ̀gbọ́n bàbá kan ó sábà mi ṣàṣepọ̀ ìjọ yẹn tí ò ṣe mí rí ó ṣe mí àánú mo rí gbà ẹ̀yìn ìgbà yẹn ni mo pọ̀ jẹ̀ lẹ́nu bí oṣù kan àbọ̀ sí gbàùn mo bá pọ̀ jẹ̀ lẹ́nu láì ṣe pé mo síìkì wúmà yẹn tó wá lọ rojọ́ mi kìnnú abalá kó tó pé èmi pọ̀ jẹ̀ lẹ́nu ó tún lọ sọ fábùrú ọkọ mi wípé ẹni tó sọ fún mi ló sọ fún pé ó sọ fún èèyàn nígbà tẹ́mi kó dé Lákòótó àná ìgbà kan tẹ́ ẹ síìkì tẹ́ ẹ pọ̀ jẹ̀ lẹ́nu mo ní rárá o ó ní à ṣèbí akọ yín elépo ṣèbí ní ọkọ ẹlẹ́ẹ̀kejì lọ́wọ́ àwùmá yẹn náà ló sọ gbogbo ẹ̀ fún o pé ṣèbí ní ọkọ ẹlẹ́ẹ̀kejì lọ́wọ́ àmọ́ ní wọn ò lọ́kọ méjì o ó ní kí ni wọn ò lọ́kọ méjì ó ní sẹ́bà àkọ́bí tí wọ́n bí ìyá wúrà sọ fóun pé ilé ọkọ ẹlẹ́ẹ̀kejì wọn wà àkọ́bí ọmọ tí wọ́n bí kèé ṣe ìyá ọkọ tó wà lọ́dọ̀ rẹ̀ ló bí fún ìjọ kan tí mo tó wálé náà gbà yẹn tí kò délé ẹ̀yin náà lẹ́ni sọ̀rọ̀ tó ní mo fi fẹ́ kán wà bí kí n mọ̀ sọ nígbà bá dé ẹ mú fẹ́ mọ̀ ṣó ti tún kùn. ẹni tó sọ náà ló dẹ̀ sọ gbogbo ẹ̀ ó dẹ̀ tó lọ mọ́ níyọ̀ lọ rojọ́ fábùrú ọkọ mi pé mi pọ̀jẹ̀ lẹ́nu òun á rojọ́ mi kí gbogbo abá Lákòótó. ṣebí dèdè tí ó ṣe náà nìyẹn. òun náà sì níjọ́ àsìjà ó lóun ó lé mi ẹsẹ̀ mi ò ní balẹ̀ kọ́ mọ̀ lé mi kòtò kọ́ mọ̀ lé mi ọ̀run o kíyà wúrà ya mọ̀ jíìdì kọ́ mọ̀ lé mi kòtò kọ́ mọ̀ lé mi ọ̀run o ìsìn tí mo ṣe wàhálà lọkọ mi lógun Taofiki ọmọ Adépéjú ọmọ Raimi òun làkọ́bí baálẹ̀ Lákòótó àtàná bàbá ti sílẹ̀ bóra ìjọ sátidé ni wọ́n fi joyè baálẹ̀ ẹ̀sìn ló fi joyè ìdẹ̀gbádùn nu ara mi ìdẹ́ sọ̀lẹ̀ akíkanjú obì tí mo mọ kiri tí mo ṣiṣẹ́ ni. kí lẹ fẹ́. ní tí mo fẹ́ náà ni kí n gbádùn kó sì tọ́jú mi kí n gbádùn kí ilé tí bàbá sì sọ pé èmi ò rí ibi tẹ́mi fẹ́ kó ẹrù sí o kó tọ́jú mi kí n gbádùn kó sì gbálẹ̀ mi fún mi èmi ò ní capacity àti ṣiṣẹ́ kankan tí n bá gbádùn máa ṣiṣẹ́ mi ń sọ̀lẹ̀ mi ì sọ ẹni tó ń ṣe òṣìkí mi ì yàn lè. iṣẹ́ kí làwọn ọmọ yín ṣe. first born mi ṣe fashion designer lọ́kọ́ ńgbà tí ọ̀sán mójútó gidi náà nígbà tó ti rẹ̀ mi tí ń rí bí èmi náà mo máa ń já lamba tọ́jú àwọn ọmọ pé kínní ńgbà ọmọ yẹn kọ́ sí èmi náà mo ra irinṣẹ́ fún ọmọ yẹn dẹ̀ ní nísìnyí ohun tó bá gbàṣẹ́ tó bá rí ń dé ó dẹ̀ tún lọ ṣe ṣíṣà ó tún chíìchì. ok Mr. Taofik Adépéjú ọmọ Raimi. ó ti tó. Mr. Taofik Adépéjú ẹ jọ̀ọ́ ní ọjọ́ Friday lẹ́yìn Jímọ̀ a fẹ́ rí yín l'Agidigbo ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. wọ́n ti kó lo olóṣòkó. ọ̀dà Mr. Taofik Adépéjú lẹ́yìn Jímọ̀ lọ́jọ́ Friday ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́ abẹ́yìn. àti ìyá wúrà. ẹ ti gbọ́ báwọn. ìyá wúrà ìyá mọ̀gídì. a fẹ́ rí yín ní Agidigbo ẹ̀yin àti ìyá wúrà lọ́jọ́ Friday abẹ́yìn torí Ọlọ́run láti bẹ̀yìn abọ́ ò tó láti pè yín o ṣùgbọ́n mọ̀ọ́kọ́ lọ́hùn èèyàn tó sì páyà Ọlọ́run ní Mr. Taofik a máa retí yín ẹ̀yin àti ìyá wúrà lọ́jọ́ Friday ẹ ti gbọ́
ẹ ṣeun ẹ dìde. ẹ tún káàbọ̀ padà ẹ̀yin èèyàn wa ṣẹ́rí fọ́nrán eléyìí tó kàn báyìí gbẹ̀gẹ̀dẹ̀ gbiná ẹ̀yin tẹ́ bá fẹ́ máa ra lẹ̀ tẹ́ ń talẹ̀ ẹ rí i dájú pé ẹ ṣe proper investigation dáadáa kó tó di pé ẹ ra lẹ̀ kẹ́ má bàa bọ́ sọ́wọ́ ṣẹ́rí story màmá yìí tó wá láti orílẹ̀-èdè Amẹ́ríkà yìí yóò kọ́ yín lọ́gbọ́n tó dáa màmá yẹn pé Káyọ̀dé Òjó pé kó dábọ̀ wọ́n fẹ́ ra lẹ̀ kó bọ̀ ń wálẹ̀ níyùn ṣáà talẹ̀ kan fún ṣá ilẹ̀ 2.8 million látọdún 2022 lọ́hùn ní nǹkan bí ọdún bíi mẹ́rin sẹ́yìn báyìí ló ti ra lẹ̀ yẹn ní 2.8 million ìgbà tó ní kó òun máa fẹ́ǹsì ẹ̀ tó lóun fẹ́ túnlẹ̀ yẹn ta ní ká tó ṣẹ́jú pẹ́ àwọn tó nílẹ̀ gangan yọjú o wípé òun kọ́ ló nílẹ̀ yẹn o bẹ́ẹ̀ ni èyí owó kò rí owó dá padà ilẹ̀ yẹn láti gbà yẹn sísìn báyìí yóò ti appreciate sí kò rówó dá padà láti gbà yẹn kò dẹ̀ fún màmá yẹn nílẹ̀ ibòmíì ẹ wò ó ọ̀rọ̀ di wọ́wọ́wọ́ ẹ gbọ́ nǹkan lónìí nínú fọ́nrán eléyìí tí mo mú wáyé ẹ má yí kúrò ń bẹ̀ Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà mọ̀ ń bọ̀ náà. lẹ́mà. ẹ kalẹ́ mú kí gbogbo Nàìjíríà mú kí gbogbo àwọn tó wà níbí ẹjọ́. ibo lẹ́yìn ṣẹ̀ṣẹ̀ dé láti Ìbàdàn níjọ́ lẹ́tẹ̀ kò dé. ọ́fíìsì rẹ̀ ọmọdé ìdíjẹta. yes ìlú United States of America àbí no Canada yeah. ìlú Canada ni ìyá wa tí ẹ ń wò tẹ́lẹ̀ ń gbọ́hùn wọn yìí ìlú Canada ni wọ́n ti dé ọmọ Nàìjíríà ni wọ́n ọmọ bo Nàìjíríà. wọ́n bí mi sí Ìbàdàn wa nílé Olúyọ̀lé ó yá ká má bàa dènà pẹ́nu ẹjọ́ ta lè gbé wá sí ètò Kókórò Alátẹ lálẹ́ yìí. ẹjọ́ Káyọ̀dé Òjó tí gbogbo ayé mọ̀ sí Òjìgà tó ń gbé ní Àṣàkà ní Àsùnlẹ̀ ẹjọ́ ẹ̀ ni mo gbé wá ó gbá mi ó lù mí ní jìbìtì ilẹ̀ so ní 2022 November 29. Mr. Káyọ̀dé Òjó tá à ń sọ yìí wọ́n ti wá s'Àgídìgbò lẹ́ẹ̀kan. bẹ́ẹ̀ ni. wọ́n dẹ̀ ṣàdéhùn wípé wọ́n ó ṣètọ́ látìgbà yẹn wọ́n rí wọn mọ́ wọ́n tún lọ rèé fún wọn lẹ́tà wọ́n rí wọn. ìdínú o ìgbà tí ya ìdè wọ́n tiẹ̀ ti ń wò pé ìgbà táwọn ò ti sí Nàìjíríà ń àwa náà ti ń dọwọ́ rú àbí àwọn tó wà nídìí kéèsì àwọn àbí wọ́n ti fún wọn ní brown envelope tí wọ́n fẹ́ ṣe tó tó àti ohun tó yẹ pẹ̀lú kéèsì wọn. àmọ́ ńgbà wọ́n dé tí wọ́n rí i pé kò máa rí bẹ́ẹ̀ ọ̀dà ẹja náà ń bẹ́ẹ̀ kí gbogbo ayé gbọ́ ohun tó ṣẹlẹ̀ gan ó yẹ tẹ̀síwájú. nǹkan tó ṣẹlẹ̀ ni pé 2022 mo sọ fún ọkọ mi pé mo fẹ́ ra lẹ̀ wọ́n dẹ̀ fún mi ní nọ́mbà ìyẹn Káyọ̀dé Òjó mo dẹ̀ bá sọ̀rọ̀ pé mo nídìí ilẹ̀ ó dẹ̀ ní pé kò sí problem later ó dẹ̀ pè mí pé òun ti rí ilẹ̀ pé kí wá bá wọn ní Adámàsìgbà so later ó tún pè mí ó ní pé òun dúró débi mo ní pé mo ti ń bọ̀ ìgbà tí mo dẹ̀ débẹ̀ mo dẹ̀ pé torí bí mo yẹ débẹ̀ mo rí ẹni yẹn ó jáde nínú ọ́fíìsì pẹ̀lú àwọn boys mo á ń béèrè lọ́wọ́ Òjó yẹn gangan pé ṣé kì í ṣe 419 lẹ́nu ìbáyìí torí settings yẹn ó wà scare ó dẹ̀ ní pé rárá o kì í ṣe ẹni tó ń mọ̀ dáadáa ni ibẹ̀ lòun kọ́lé sí ó lóun ní vice baálẹ̀ ìyẹn landlord chairman ní ojú ẹkùn ní Àsùnlẹ̀ ó ń ṣe wẹ́dà ìyẹn wọ́n pè ní Òjìgà ó dẹ̀ ní kí n má wọrí pé anything tó bá ṣẹlẹ̀ at least ibẹ̀ lòun wà pé kò sí nǹkan kan mo dẹ̀ wọ́n àdẹ̀jọ́ dúnàdúrà mo dẹ̀ san 2.8 million. lọ́dún wo nu. that was 2022 November 29. so ìgbà tó dẹ̀ di December mo dẹ̀ ní pé wọ́n lọ yọlẹ̀ yẹn fún mi. how many plot ni. a plot ni so ìgbà tó dẹ̀ di January first week of January mo ní pé mo fẹ́ bẹ̀rẹ̀ fẹ́ǹsì níbẹ̀ so wọ́n dẹ̀ ti bá mi já cement even ẹni tí mo ra cement yẹn lọ́wọ́ ẹ̀ tòró náà ló wà tòró ń lọ ń gbà yẹn ni mo ra cement yẹn lọ́wọ́ lady yẹn so mo dẹ̀ nígbà tó dẹ̀ yà mo dẹ̀ olóba di pé nọ́ba ni mi ò lè ṣiṣẹ́ ń bẹ̀ o
mi ò lè ṣe anything àfi kí n tú mo wá wò pé nonsense òṣìwò lélẹ̀ mo ralẹ̀ kò tí pẹ́ ẹ wá ní pé mi ò lè ṣe fence who does that irú dáadáa pé ó dà tó bá yẹ pé lè ní mi ò ralẹ̀ mọ́ ẹ bá ń gbowó mi ló bá bẹ̀rẹ̀ sí nípa òun ò lè lù mí jìbìtì tí n bá ní pé mo gbowó ń sìn kò lè pay me mo ní ó dáa mo ní mi ò mind pé kí n gain I want my zali money pé kàn fi gain nílẹ̀ so kò dẹ̀ ju bí 3 months lọ ó ní accident ojú ẹ̀ kan fọ́ so wọ́n ló wà ní UCH so mo wá wò pé kí n farabalẹ̀ so pàtàkì rẹ̀ dẹ́ ìyá mo dẹ̀ gbọ́ pé ara ẹ̀ ti wà okay mo dẹ̀ wá pé mo ní ẹjọ́ bàbá mi ò ralẹ̀ mọ́ owó mi ni mo fẹ́ ó ṣe bẹ̀rẹ̀ sí ní sọ ìyá òun ò níran òun ò níran mo ní kò kàn mí kí n bá a lè nítàn kí n má bá a tán ò ní mo ṣe nítàn ò ní mo dẹ̀ ṣe ń ṣiṣẹ́ owó mi mo nídìí owó mi ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́nranwọ́nran nǹkan tí mo kàn mọ́ ni pé Ojuga is a 419 and then I need my money. má ti pín 419. because wọ́n ní pé kó release nọ́mbà ẹni yẹn kò release nọ́mbà yẹn wọ́n nọṣẹ́ mi ní kí gbogbo ọmọ Nàìjíríà kan jọ kan gbà mí lọ́wọ́ Ojiga odúrúkọ ẹ̀ gangan Káyọ̀dé Òjó ni ọmọ Èkìtì ni èmi ò rí ibi tí Èkìtì ń jalè rí o bọ̀ kán jọ kán gbà mí kán jẹ́ kí Káyọ̀dé Òjó kó bá mi kówó mi ò fẹ́ lẹ́mọ́ mi ò dẹ̀ rẹ́dì pé bóyá kó lé àbí kó lé kán fún mi ní ojú owó mi kí wọ́n máa lọ talẹ̀ wọn níye mílíọ̀nsì tó bá fẹ́ tà. ìyẹn 2.8 lèmi sọ kò bá àwọn àtà ní 10 million kò kàn mí 2,800,000 naira ni mo bẹ́ẹ̀ ni mo transfer receipt ẹ̀ 1B mo transfer láti GTB ni mo ti transfer sí àkáǹtì wọn kì í ṣe pé bí a mo kówó lé wọn lọ́wọ́ cash so evidence wà ẹ̀yí ẹni tó mú mi lọ ó dàbí ìgbà tó jẹ́ pé wọ́n ti nọṣẹ́ mi wá dàbí client wọ́n wá nọṣẹ́ mi torí bẹ́ẹ̀ ló ṣe rí nítorí njọ́ yẹn tígbà tí mo dẹ̀ tí wọ́n lọ mo wá bí mo ní pé mi ò ní pẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn o mo fẹ́ ṣe fẹ́ǹsì sí ilẹ̀ yẹn round pé torí mo máa túnlẹ̀ yẹn tà ní ó dẹ̀ ní pé kò sí problem ó ní tí máa tún fẹ́ tà gan òun ló tún máa bá mi tà statement tí Òjó sọ́njọ́ yẹn nìyẹn ìyẹn Òjìgà táwọn àwọn tó mọ̀ dáadáa ní Asunlẹ̀ wọ́n á máa gbọ́ bí mo ṣe ń sọ yìí ilẹ̀ yẹn wà ilẹ̀ yẹn ó tún wá kò jìnnà síbi tó ti ń ṣe workshop ẹ̀ mi ò dé bẹ́ẹ̀ bó wọ́n ní kò jìnnà síbẹ̀ because mo make àwọn findings mi later ni wọ́n á gbọ́ pé ilẹ̀ yẹn wọ́n ti fẹ́ǹsì ẹ̀ gàgàn pé wọ́n ti bí almost 14 inches náà ti fẹ́ǹsì ilẹ̀ tó dẹ̀ tà fẹ́ mi ilẹ̀ tó dẹ̀ tà fún mi ní ìlú Ìbàdàn ní Nàìjíríà láì ṣe pé bẹ́ẹ̀ mi ń ṣe ìlú iná bí mi sí so bí ìmọ̀ bẹ́ẹ̀ ọkàn ṣe kàn lè máa wà kí ọkàn dẹ̀ máa wà bí akúrí because kò yé mi kọ́ má gbà mí obìnrin ni mí mò ń ṣiṣẹ́ ni mi ò dẹ̀ lẹ́yìn tó fi ń gbolẹ̀ iṣẹ́ ọwọ́ mi ni mò ń ṣe àwọn tó bá rí mi tó bá ń wò mí dáadáa wọ́n á mọ̀ pé iṣẹ́ ni mo mọ̀ ọ́ ṣe torí mo mọ̀ pé tí mo lè gbàlà nìyẹn òun náà mo dẹ̀ ń ṣe tí mo mọ̀ ọ́ pa ẹ̀ nìyẹn so ìyọ̀kan ò dẹ̀ lè dúró sí kọ́nà kan kó wá jẹ́ pé mi ló fẹ́ gbá kán jọ kí gbogbo ọmọ Nàìjíríà kán jọ nítorí Ọlọ́run kán jọ kọ́kọ́ ṣàánú mi ni kọjọ kọ ṣàánú mi ní ìsìn báyìí mo fẹ́ sanwó skúlù ọmọ olúkálukú ló mọ iye réètì báyìí mo fẹ́ sanwó skúlù ọmọ mi kọ́ máa fẹ́ wọlé gbogbo ẹ̀ ni mo fẹ́ jọ̀pọ̀ kí gbogbo ẹ̀ lè dodindi fún mi kọjọ kọ́ bá mi bẹ Òjó Òjìgà Òjó Káyọ̀dé kọ́ bá mi bẹ̀ kọ́ bá mi gbówó mi o òun ló mọ ibi tó ń tó òun ló mọ bọ́n ṣe kó ṣàjọ olówó ló pera ẹ̀ kò yẹ kówó mi ní lára láti san kọjọ ni mo bẹ̀ yín gbogbo bí tẹ́ bá ti ń gbọ́ mi ẹ kàn ṣàánú mi ni ẹ jọ nítorí Ọlọ́run ẹ má yẹ kán bà tèmi jẹ́ torí Òjó ó ti ń wò pé kí ni mo fẹ́ ṣe mi ò ní èèyàn ṣùgbọ́n mo lọ́lọ́run o ló jẹ́ kí n wá síbi kí gbogbo ayé kan jọ kan gbà mí kí àwọn obìnrin gbogbo obìnrin tó ń ṣiṣẹ́ tí mo mọ̀ pé àwọn obìnrin tó ń ṣiṣẹ́ pọ̀ wọ́n mọ̀ bó ṣe rí kan jọ nítorí Ọlọ́run kan bá mi dìde sí kan bá mi pè o kọ́ bá mi pè Òjó kọ́ bá mi pè Òjìgà ni wọ́n mọ̀ sí ojú kan ń dùn báyìí. ẹ ṣeun Mr. Òjó Òjìgà Mr. Òjó Òjìgà wẹ́dà ni Lásùnlẹ̀. Mr. Òjó Òjìgà ẹ jẹ́ kí ẹ já kárí ní Àgídìgbò lọ́la. ìyàwó ẹ̀ ń ta omi to the extent
ó pè mí fún ìyàwó ẹ̀ pé kí n já Mr V fún gbogbo ayé tó bá mọ̀ wọ́n gbogbo ayé tó bá rí mi wọ́n máa rántí mi dáadáa. Ó ní pé kí mo dẹ̀ sọ fún mo ní 4 points kíní kan lówó ẹ̀ ó dẹ̀ lóhun ní 3 kíní kan ó yẹ kí n gba owó yẹn kí n fi dí owó mi ṣùgbọ́n mo ń wò pé obìnrin yẹn náà lọ ṣiṣẹ́ mo wá pé kí n má ṣe bẹ́ẹ̀ èmi ò mọ̀ pé mo ti kú rí láàrin yẹn ó yẹ kí n ti gbàngbà yẹn kémi náà ti fi dí owó mi pé ṣèbí ẹ̀yin náà lọ gba owó fún ẹ lọ gbé fún bọ́ mi ò tún ṣe bẹ́ẹ̀ kí ó jìgà ó ní mi ò léèyàn mi ò ní pé ọmọ kò níran fine ọmọ kò níran ni mí ṣùgbọ́n mi fúnra mi fẹ́ jẹ́ èèyàn fúnra mi òjìgà jọ nítorí Ọlọ́run bá ń gbówó mi mo fẹ́ lówó mi kí n lè bá jẹ́ èèyàn. Mr. Ojiga Ojo Mr. Ojo Ojiga tí wọ́n ń gbé ní Asunlẹ̀ ẹ jẹ́ kí a rí yín l'Àgídìgbò lọ́la tẹ bá wá sí bọ̀ wẹ́dà ló ń ṣe o wẹ́dà ló ń ṣe. wọ́n ní wẹ́dà lẹ́ ń ṣe Mr. Ojo Ojiga tẹ bá ti ń bọ̀ ẹni tí ẹ ralẹ̀ lọ́dọ̀ ẹ̀ àbí tẹ́ ẹ jọ ṣe transaction lẹ̀ yẹn tó fi bọ́ sọ́dọ̀ ìyá yìí kó tó di pé ìyá sanwó tí wọ́n lè padà dórí ilẹ̀ yẹn ẹ mú wọn dání tàbí kẹ́ ẹ pè wọ́n káwọn náà gbọ́ Àgídìgbò lálẹ́ yìí a fẹ́ rí yín Mr. Ojo Ojiga tí wọ́n wà ní Asunlẹ̀ tí wọ́n ń ṣe wẹ́dà a rí retí yín láàárọ̀ ọ̀la. ìyàwó ẹ̀ ń ta omi ó dẹ̀ tún ta mọ́ínmọ́ àtẹ̀yìn. ṣé ní Asunlẹ̀ náà. Lásùnlẹ̀ yẹn náà. ok a retí yín lọ́la o ní Àgídìgbò láago 11 láàárọ̀ ọ̀la Mr. Ojo Ojiga àtẹ̀yìn àti àwọn tí ẹjọ́ mọ̀ nípa ilẹ̀ yẹn a retí yín ní ọ̀la ẹ ti gbọ́ ẹ ṣeun. ọ̀rọ̀ lẹ́gbọ́n yìí ròyìn yẹn wá kí nìkan tẹ́yìn rí gbámú nínú gbogbo ilé tẹ́tí ń wò látàárọ̀ yìí ẹ bá ń darapọ̀ ní abala àríwúsí kan ẹ bá mi comment kẹ́ máa like kẹ́ sì máa pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó lè ti kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára àní rí jù báyìí lọ lórí ilé tí a mú wá fún yín ní sáà yìí kí ni àmọ̀ràn tẹ́yìn lè fún màmá yẹn àti àwọn ìyàwó méjì tí ń jà lórí ọkọ kan ẹ bá ń kọ sí comment section yẹn kẹsì máa bá ń like fídíò yìí kẹ́ máa pín káàkiri ẹ̀yin tí ẹ bá ti subscribe sórí ìkànnì àdàbà ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí aago kélébé kan náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ notification bell ni wọ́n ń pè òun gangan ni ó máa ta yín lólobó ní gbogbo àkúùgbà tá a bá ti ń ju fọ́nrán sórí ìlà yìí ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ẹ kú kalẹ̀.